kókó ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Tinubu sọ lásìkò tó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Benue. ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu mà ti kéde àwọn èròǹgbà rẹ̀ láti wá ojútùú sí ìṣòro ìjà tó ń wáyé láàrin àwọn àgbẹ̀ àti darandaran tó jẹ́ pé tí ń di lemọ́lemọ́ báyìí ní ìpínlẹ̀ Benue. ààrẹ mà sọ èyí lásìkò àbẹ̀wò tó mà ṣe sí ìpínlẹ̀ náà láti ṣe àbẹ̀wò sí àwọn èèyàn tó mà farapa lásìkò ìkọlù àwọn agbébọn tó mà wáyé ní ìlú Yelwata. Tinubu mà kéde ìdásílẹ̀ ìgbìmọ̀ àwọn olórí tí yóò wá bí àlàáfíà yóò ṣe jọba lẹ́yìn ọ̀pọ̀ ọdún tí ìjà yìí tó ti ń wáyé o. ó ní ìgbìmọ̀ yìí ó ní yóò ní aṣojú àti àwọn ládéládé àti àwọn olórí ìlú míì ní ìpínlẹ̀ náà tí wọn yóò sì pàdé nílùú Àbújá fún ìpàdé láti wá ojútùú sí ìṣòro náà. bẹ́ẹ̀ bá gbàgbé ìkọlù àwọn agbébọn yìí ló mà ṣekú pa èèyàn tó mà lé ní 50 níye tí ọ̀pọ̀ sì farapa yánnayànna. mo fẹ́ kí ẹ dá ìgbìmọ̀ olórí sílẹ̀ báyìí kí a wá pàdé nílùú Àbújá o láti wá ọ̀nà àbáyọ fún àlàáfíà láti jọba. mo ṣetán láti lọ́wọ́ nínú àlàáfíà yìí. mo fẹ́ kí àwọn olórí ìlú bíi Tontivu àti Ozidoma kí wọ́n wà nínú ìgbìmọ̀ àlàáfíà yìí. mo mọ̀ wípé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ti sú yín ṣùgbọ́n mo fi ń dá yín lójú pé a máa wá ọ̀nà àbáyọ a ó sọ ìbànújẹ́ yín di ayọ̀ báyìí. ààrẹ Tinubu mà ti tẹnu mọ́ ìdí pàtàkì tó fi ṣe kókó fún àwọn ọmọ Nàìjíríà láti fọwọ́sowọ́pọ̀ dípò kí wọ́n máa bá ara wọn jà. bákan náà ó ní ààrẹ mà tún gba àwọn olórí ológun àti ọ̀gá fún iléeṣẹ́ ọlọ́pàá Káyọ̀dé Ẹgbẹ́tókun ní ìyànjú láti ṣàwárí àwọn èèyàn tó lọ́wọ́ nínú ìkọlù náà. ọlọ́pàá mo lérò pé àwọn ọmọ ológun yìí wọ́n wà ní ìtòsí láti tẹ́tí sílẹ̀ fún ìròyìn yìí. ǹjẹ́ wọ́n tiẹ̀ ti mú èèyàn kankan báyìí? mo retí pé màá ti gbọ́ pé ẹ ti mú àwọn ọ̀daràn yìí ni. Christopher ó ti ṣe ọ̀pọ̀ mo gbọ́rọ̀ rẹ o. ó ti jẹ́ kó yé mi wípé wọ́n ti wà nínú igbó. Olóyèdè àti ọ̀gá ológun ẹ máa ṣá a dúpẹ́ lọ́wọ́ yín o. ṣùgbọ́n mò ń tẹ́tí mi sílẹ̀ báyìí láti gbọ́ wípé ọwọ́ mọ̀ ti ba àwọn ọ̀daràn yìí. Tinubu wá kẹ́dùn pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n pàdánù ẹ̀mí wọn àtàwọn tó jẹ́ pé wọ́n ṣèṣe níbi ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Benue. ààrẹ Tinubu wá fi ń dá gbogbo aráàlú lójú pé ètò ààbò tó gbópọn yóò máa wà lórílẹ̀‐èdè Nàìjíríà tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìkọlù náà ìlọ́wọ́ máa bà láìpẹ́ láì jìnnà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kùnjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa lágbára Ọlọ́run ọba Elédùmarè.